Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ọ̀dọ̀ọ̀dọ̀ bí àjíǹde àtàrà yóò máa jẹ fún wa. Ẹ wo bàbá Wọlé Ṣóyínká ti sọ nǹkan, bàbá Wọlé Ṣóyínká ti jáde, wọ́n mà ti láwọn, wọ́n ní ọmọ Nàìjíríà ẹ má wulẹ̀ dára yín láàmú. Wọ́n ní torí bàbá Wọlé Ṣóyínká ní àwọn ti ṣe àwọn ẹlẹ́ṣọ́ ààbò kan tó ṣẹ̀ṣẹ̀ jáde lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní fún díẹ̀ yìí àwọn ẹlẹ́ṣọ́ ààbò táwọn ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ yìí ó ní tó bá jẹ́ ibi tẹ̀kọ́ ààbò ẹ̀tọ́ ààbò ni wọ́n mọ̀ṣẹ́. Irú gbogbo bí wọ́n ṣe lọ sí Benin Republic tí bàbá Tinubu deploy lọ ẹ̀, wọ́n ní tó bá bàbá Tinubu ti mọ̀ ní kò ní wulẹ̀ deploy lọ. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ gbogbo rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni bàbá Wọlé Ṣóyínká, ìyẹn Professor Wọlé Ṣóyínká, ó sọ wípé gbogbo ọmọ Nàìjíríà ẹ má dára yín láàmú. Ó ti sọ ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ó ti sọ ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ǹjẹ́ ẹ mọ̀ pé a ti dá ẹgbẹ́ Ṣèyí SWAT sílẹ̀ báyìí látọwọ́ bàbá Wọlé Ṣóyínká. Bẹ́ẹ̀ ni bàbá Wọlé Ṣóyínká wọ́n ti dá ẹgbẹ́ Ṣèyí SWAT sílẹ̀ o. Ẹ gbọ́ kí ló fà á. Ó ní irú àwọn ẹgbẹ́ Ṣèyí SWAT yìí, ìyẹn Ṣèyí Tinubu SWAT, ó ní irú wọn ló jẹ́ kí wọ́n ní kí bàbá Tinubu kó pàṣẹ fún pé ó yá ọmọ mi kó àwọn SWAT ẹ lọ sí Benin Republic kí ẹ lọ gbàbẹ̀ dáadáa fún ààrẹ bẹ́ẹ̀. Látàrí pé èrò tó ń tẹ̀lé odidi Ṣèyí Tinubu lásán, ó ní wọ́n tó darí odidi ìlú kéréje. Bàbá Professor Wọlé Ṣóyínká wọ́n ní èrò tó ń tẹ̀lé Ṣèyí Tinubu, wọ́n ní ó tó gba ìjọba lọ́wọ́ ìlú kéréje kan kọ́dẹ̀ máa take over. Nítorí ṣé ní ti irinṣẹ́ tó ń bẹ lọ́wọ́ wọn ni òun fẹ́ sọ ni, àbí gbogbo bí wọ́n ṣe mount ibi tí Ṣèyí Tinubu wà nìkan ní Èkó Hotel lásán. Bàbá Professor Wọlé Ṣóyínká, ikú ò ní pa yín. Wọ́n ní Èkó Hotel lásán ẹ wá dúró èrò tó ń ṣọ́ ibi tí Ṣèyí Tinubu wà. Bàbá lòun kọ́ jáde láti ilé ìtura lásán lòun ráwọn èrò ibi tí èrò pọ̀ dé, kódà ṣe ló dàbí pé wọ́n ń ṣeré orí ìtàgé. Létà lòun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ṣe orí ìtàgé o, ẹ̀mí ọmọ head of state lásán, ẹ̀mí èèyàn kan ní gbogbo àwọn èrò báyìí ni wọ́n ń ṣọ́. Bí bàbá Wọlé Ṣóyínká ti dá ẹgbẹ́ tí wọ́n lọ ìyẹn Ṣèyí SWAT látàrí wípé ó ní àwọn ọmọ ogun ṣe sójà ni, navy ni, bẹ́ẹ̀ àwọn ẹ̀yà yìí tó ń tẹ̀lé Ṣèyí Tinubu, ó ní ẹ wo bí ó ṣe pọ̀. Ó ní kí ló dé. Fún ìdí èyí ẹ má dára yín láàmú. Àti ní Ṣèyí SWAT nígbà tádùn èrò báyìí tó bá tẹ̀lé odidi èèyàn kan, ọmọ ààrẹ sì nìyẹn o. Mélòó lẹ expect kó tẹ̀lé odidi ààrẹ. Bẹ́ẹ̀ bàbá Wọlé Ṣóyínká rí ó jẹ́ kí bàbá Tinubu live by example ni. Ìgbà tó sọ pé òun deploy àbí ó kóyọ̀ lọ sí Benin Republic, ó ní àdúrà àwọn tó ti wà lọ́dọ̀ Ṣèyí Tinubu lásán tá a bá pa wọ́n pọ̀ ó tó fún ètò ààbò kó dúró. Bẹ́ẹ̀ irọ́, láì ṣe pé Ṣèyí Tinubu ó bá àwọn àgbààgbà jà, ẹ wá dúró èrò tó ń sọ lẹ́yìn nìkan. Bóyá wọ́n máa ń fẹ́ bí wọ́n fẹ́ yìn níbọn, bí wọ́n fẹ́ ṣe anything, ẹ wo èrò tó jẹ́ ọmọ ogun Nàìjíríà pẹ̀lú ìbọn gidi ní ọwọ́ tó ń sọ odidi ẹ̀mí ẹ̀yẹ kan. Ṣèbí bàbá Tinubu ti sọ pé òun ò fẹ́ rí ọlọ́pàá, òun ò fẹ́ rí àwọn escorter kankan kọ́ tẹ̀lé àwọn olówó mọ́.
yálà olówó ni yálà politician ni yálà ìyàwó wọn ni ẹ jọ̀ọ́ bàbá ẹ explain tí ọmọ yín yìí o ẹ jọ̀ọ́ ẹ wá sọ bí tọmọ yín ṣe jẹ́ tó fi jẹ́ pé òfin yín ò dọ́dọ̀ ọmọ yín àbí ẹni bá kọ́kọ́ dá òfin bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹ kó kọ́kọ́ sọ pé gbogbo àwọn sójà tó wà lẹ́yìn ọmọ òun gbogbo àwọn elétò ààbò tó yẹ kó máa ṣiṣẹ́ àti ṣọ́ ẹ̀mí pé ó yá gbogbo yìí ẹ padà sórí fíìdì ẹ padà kí gbogbo yìí lọ wá ojútùú kẹ wá bá ṣe máa mú àwọn agbésùmọ̀mí àwọn tó yẹ pé pera wọn ní agbésùmọ̀mí tó jiyàn gbé ṣùgbọ́n irọ́ lórí ẹ̀mí ọmọ bàbá Tinubu lásán ẹ wèrò ẹ jọ tó bá wá jẹ́ pé ẹ̀mí gọ́vnà ni wọ́n ń ṣọ́kọ́ bẹ́ẹ̀ bàbá Tinubu tó bá jẹ́ ẹ̀mí tí ń lọ ń ṣọ́kọ́ ọmọ ṣìrè o ẹ̀wà dúró ẹ̀wọ̀ ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn ènìyàn sọ Yorùbá ní ṣọlá fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ làwọn èèyàn ní bàbá Wọlé Ṣóyínká dúpẹ́ gidigidi o bẹ́ẹ̀ ni nítorí pé ẹ tàn mọ́lẹ̀ ẹ tú ọ̀rọ̀ yìí ẹtù eléyìí ti ẹ̀tú ọ̀rọ̀ yìí náà látàrí pé ẹ tú ọ̀rọ̀ ẹ tú àṣírí ọ̀rọ̀ yìí so adúrérò tó ń tẹ̀lé ọmọ orílẹ̀-èdè rẹ̀ bẹ́ẹ̀ Òjìkùtù ó ní kí àwọn méjèèjì bọ́ta o kọ́ wá sọ ìdí tí wọ́n fi kó adúrú èèyàn tó ń ṣọ́ ọmọ Tinubu adúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Wọlé Ṣóyínká tó ní ìgboyà láti jáde láti sọ eléyìí bàbá we respect you so much God bless you for us bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni God bless you bàbá Professor Wọlé Ṣóyínká thank you very very much bẹ́ẹ̀ ni ọdún yìí á túbọ̀ pẹ́ láyé o ẹ̀yin náà rí ṣó dáa bẹ́ẹ̀ ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ó mọ tòdò ọ̀yá kì í mọ́lẹ̀ kó burú o ṣó dáa bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ ti kó àdúrà àwọn eléyìí sí ẹ̀yìn ọmọ yín nìkan ṣoṣo àwọn oníkó wá ṣọ́ aráàlú àwọn oníkó ṣọ́ ará ìlú àṣírí tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tí ó béèrè lọ́wọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká Yorùbá inú wa dùn o nítorí pé bàbá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ inú wa dùn pé for this time ẹ ti ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀dájú dẹ̀kẹ̀ ni àwọn Fúlàní bẹ́ẹ̀ lélẹ̀ sọ pé bàbá Tinubu wọ́n ní àtẹ̀yìn àtọmọ ẹ wò bẹ́ẹ̀ ṣe ń ṣèjọba àfikọ́lọ́mọba kó gba ọmọ Yorùbá ni o tó àwọn ènìyàn jù báyìí lọ a máa bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ bí ẹni bẹ̀rẹ̀ wò gbogbo ẹni tó bá láwọn ní dé ó máa láwọn ní dé bá ọ la fi ń kí yín pé ó dàbọ̀.